kò ná ní anything bí àmọ̀rẹ́ àdúrà lọ́tún wọnú pápá àdúrà lọ́kọ́ lọ́gbàdúrà kó béèrè ìrànlọ́wọ́ látọ̀run wá pé kí ọ̀run àánú sí ọ̀run ìrànlọ́wọ́ ọ̀run ìgbésókè kó sí fún ayé rẹ màmá ìwọ tó ń gbọ́ mi bàbá àǹtí ẹ̀gbọ́n má pẹ́ nìkan ká mọ̀ èyí tó wéèsì kírẹ́dìtì ẹ tó tọ́gà ń kúrọ́ fọ́ tó ń gbé ọ mọ́ra wọ́n fọ́n lónìí bó bá dẹ̀là pè mí tó bá ti ọ̀sẹ̀ tí ń bọ̀ gbé ojú rẹ sí ọlọ́run tó ní ọ̀run àtayé òun ni ó ṣàṣepé òun lọ́ba tí ń sọ ní di ńlá òun lọ́ba tí ń sọ ní di gbígbòòrò òun ló bá Jákọ́bù dá májẹ̀mú pé òun ó sọ ọ́ di bàbá orílẹ̀-èdè ó sì rí bẹ́ẹ̀ òun ló yí ìpín Jákọ́bù padà tó sọ ọ́ di Ísírẹ́lì ó yí orúkọ Jákọ́bù padà ó sọ ọ́ di Ísírẹ́lì yóò yí ayé rẹ padà Èbèdì Ódómù alágbèéní ọlọ́run tó ní ọ̀run àtayé Jésù ọlọ́run ló yí ayé Èbèdì Ódómù padà láàrin ìṣẹ́jú ọkàn ó sọ ọ́ dolówó sọ ọ́ dọlọ́rọ̀ àpótí títí ń pa gbogbo àwọn nǹkan ká òun ló sọ Èbèdì Ódómù dọlọ́run torí pé ọlọ́run dé màmá bẹ̀rẹ̀ pé olúwa gbé mi dìde lọ́tún bàbá bẹ̀rẹ̀ pé olúwa gbé mi dìde lọ́tún mo nídìí ọwọ́ ìgbédìde rẹ mo nídìí ọwọ́ ìṣelógo rẹ ọlọ́run yóò farahàn ayé mi ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ kí ọwọ́ ìṣelógo bẹ ayé mi wò jẹ́ kí ọwọ́ ìṣelógo kó farahàn láyé mi ṣe mí lógo sí gbogbo ilẹ̀kùn tí ayé tì gbogbo ilẹ̀kùn tí ẹlẹ́yẹ tì tí òkùnkùn tì olúwa fọwọ́ ipá sí láyé mi yóò sí màmá kẹ́rẹ́rà bàbá yóò ṣí fún àǹtí ẹ̀gbọ́n ọlọ́run ní agbára láti ṣílẹ̀kùn tí kò sí bàbá ẹni tó lè tì òun ní agbára láti tì tí kò sẹ́ni tó lè ṣí òun ló ní kọ́kọ́rọ́ ọ̀run àti ayé lọ́wọ́ torí náà olúwa rán mi sí iná ìwọ gbọ́ ẹ̀yin ènìyàn ẹ padà sínú ọlọ́run béèrè lọ́wọ́ ọlọ́run má béèrè lọ́wọ́ èèyàn má béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ àǹtí rẹ kan lówó pàátì béèrè lọ́wọ́ láti ọ̀run wá yóò ṣí fún ọ yóò dára fún yín bí ẹ ti gbọ́ ọ̀run ó fọ̀ lórí ayé yín ọ̀run ó fọ̀ lórí ayé yín ọ̀run ó fọ̀ agbára lórí ayé yín kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa àmín àmín kan Jésù.